Anh nói là thì giờ đi. Eh? Dạ bé thì bà khá chú. Akajo. Bà thì giờ rồi này nó khá thì hầm. Ê bà đỡ mu. À mà sao khoai. Cái bố bà đỡ mu nà nè. Bà đỡ mu nà. Okay. O ti fẹ́ bẹ̀rẹ̀ sí bí kò gbóni o. Bé kò gbóni o yá kó bẹ̀. Hả? Đó thì nó bẹ̀ rồi, chưa đâu bẹ̀ rồi. Ògbóni rẹ o. Àwọn àjọ yẹn fi òpé jókòó. Àwọn àjọgò. Ó ti hàn án, ó ti tó bá ìyá àpọ̀jù. Ó ti hàn bá ìyá àpọ̀jù. Wọ́n gbọ́n rí. Ló gbọ́n rí ògbó rẹ. Ó pẹ́ náà yìí mo ti gbọ́ wọn.